kan o. Oshodi. Ata ni mi ò lè jà o. Oshodi wọlé pẹ̀lú séèkì ẹ o. Ọba. Ó ló ṣe. Dalóhùn. O papa. Roja wa náà. Roja àti kí ló ń ṣe? Èmi ní jẹ́ Roja kọ́ sójà ni. Àṣẹ jáde. Ọ̀dọ̀ náà ṣé ìrọ̀ fẹ́ tẹ́ bá ti ń sùn? Kí ló ṣe ọ́ tó ń ṣe bí aná mú? Kò yé mi o. Oshodi. Rúùtù wo ló wà yìí? Rúùtù wo ló wà yìí? Rúùtù kọ́ ilé Rebecca la lò. Rebecca kọ́ Kàfílà ni. Ó lè jẹ́ Kàfílà. Ó sàárọ̀. Ọ̀gbẹ́ni dáhùn. Ó ṣẹ̀ṣẹ̀ dé rúùtù yìí ni tó ń ṣe bí aná mú. Second coins níbí. Ọmọ shut up wẹ́ẹ́ tẹ̀ ń bọ́ lọ́pàá jẹ́rìí. Kí ló ṣe ẹni ọmọ ìyá mi. Sẹ́tù wọn àwọn pàdé wa nìyẹn. Bí iṣẹ́ tù wọn ẹ ó dà. Èlò. Fún 15 naira. Iṣẹ́ kìíní. Fún 15 naira báyìí bẹ́ẹ̀ lọ́wọ́ dúró. Ọyẹ ẹja lọ. Ọba mọ̀tẹ́ kò di kéésì máa lọ. Ó máa di kéésì. Go on ọ̀gá mi. Go on. Kẹ́kẹ́ kó sọ lẹ́nu síwájú jọ. Wẹ̀gẹ́ ó wà lẹ́gbẹ̀ẹ́. Kí ló ṣe? Ó fún wa ní pépà ordinary paper. Mo fún mi. Ọmọ ya kẹsàn fún ọlọ́pàá ọ̀dà àjù wíkẹ́ police ngbà ó fún wa ní pépà. Mi ti ẹ̀yẹ wo ẹgbọ́ kí lẹ gbà. Pépà kọ́ ló fà. Ṣẹlẹ̀ lẹ́gbà. O tún bá balẹ̀ lẹ́kẹ̀ẹ́. Látòrí yíyan lò. Yéé mo gbé fún ọ pépà. O ti di kẹ́ ẹ̀dọ́ ìgbà mi lẹ́sẹ̀. Sígbọ́nà tí kò. Má lọ. Lórí èlò. Fuck me. Ọ̀rọ̀ náà di kẹ́. You fuck me. I feel you. Ọmọ adé station. Ọ̀nà ẹgbà gbogbo. You fight police. Leave it. You fight police. You fight police. Yes. Now you fight police. You see. Ìjọba ọ̀rọ̀ yìí. We are working for government. Jajero. Sẹ́mẹ̀tì àgbèrò. Bring that money. Bring that money for us. Bring that money. Ẹ pa mi ní òní tẹ́lẹ̀ yìí. Mi ò lè fẹ́. Bring the money. You know they give. Give me the money. This guy's so bad. Give me gas. You know they give. You want give me the money. You know they give for work. You know they give for work. This is your friend. Bring that money. Ọ̀tá àlù lẹ́jẹ̀. Bí ẹ bá sára àlù. Ó lọ sí òṣìṣẹ́ owó pamọ́ sí lọ àti òṣìṣẹ́ nù lẹ́yìn ọwá lẹ́nu bàbá wa ń jalè èmi lè fẹ́ ṣe àìmẹ̀tọ́ ní ìpàdé kú bí o bá ṣe bẹ́ẹ̀ ṣe wàhálà mi aago mi ẹlẹ́wọ̀n lọ kílẹ̀ mi yàtọ̀ sí ọ̀la ó lè ọlọ́pàá náà ó lè olùsí ẹ ti jẹjẹkújẹ ló mí gúlegúle sórí ẹ pa méjì ó lè. You fight police. You fight police. My case, so you don't talk to people. You two people. Now two people one. I will. àánú ṣe fún mi fún ẹ gàngàn tí ò bá jẹ́ tìrọ̀ bí àmọ́ràn tó mo rò pẹ̀lú ẹni pẹ̀lú ìfẹ́ tó wà fún mi pẹ̀lú ẹ kò ń ṣerú wọ́n láàárọ̀ máa dé fún ibi ìtara kérora náà tí mi wá bọ́ sísàrà tọ́jú fún ẹ ṣùgbọ́n wíwá mọ ohun tó ń ṣe.
bí ìkẹ́ kòkòrò òtún wá bá mọ̀ ní sọ̀rọ̀ kó máa gbọ́ ẹ̀ ń fi kinní sí iná mọ́ tí ò gbọ́ rere kúkú kì í kọ́ńtà tó bá rọ̀ jábọ́. díẹ̀ ìyàwó ló máa gbé. mọ̀ràn kúkú rà fi abalẹ̀. mọ̀ràn kúkú wo mọ̀ràn kúkú o mẹ́sìn lẹ́sì o ṣe mọ̀ràn kúkú mọ̀ràn kúkú. mi ò ní kò mi ò mọ̀ràn kúkú. pẹ̀rẹ́ ni ó ń jẹ́ bẹ́ẹ̀ pẹ̀rẹ́ fi abalẹ̀. mọ̀ràn kúkú yà lẹ́nu o mọ̀ràn pé kó lọ ààrẹ òkú kò sí kú lójú òbí mọ̀ràn kúkú kí ni bolo kejì bolo máa bolo ń bọ̀ ọkàn. bí ìbọ̀ràn àrò tó dùn fún ẹ jó fún wọn. kọ̀dọ́rùn sẹ́ bí ọ̀fọ́run lulẹ̀ tara. ìwẹ̀ náà tó kì í fi gbọ́. èmi ló dé gan àlọ́ tí bọ́sì kan àánú ọ̀fẹ́ lulẹ̀ kí ni sí ọ̀gá èmi ní sí ọ̀gá bàbá babalẹ̀ fún abẹ́ kára ni èmi ló dé ọ̀fẹ́ pa mí ni. gbẹ̀yìn síbí fún mi náà kó o gbé mi wá gbẹ̀yìn síbẹ̀ fún mi. ọmọ gbọ́dọ̀ tí mo sì ń di mo ti wo bí gbọ́dọ̀ sí mi di. mo ẹ̀ tó kì í fi gbọ́rọ̀ yẹn. kí ló dé tó fún kí ní ìwọ ti kọ àwọn omi sí mi ń di ní oje mọ́tẹ́lá àmọ́ ara mi ti yá ní wọ́n sáájú òun ilé náà wọ́n lọ sọ́mi sí tù pọ́pọ́ mi kẹ́ jókòó náà. yóò jókòó sí kankan mọ́ òjé jókòó má pa lọ́wọ́ iṣẹ́ alọ́wọ́ ìlú ti fọwọ́ ìrọ́ tẹ́lẹ̀. ti wú sí fún ẹ náà. iṣẹ́ tó gbà. pàpàkà mi. ó lè tó yìí ni. sinku. mo gbé. sinku náà ti ń kó. ìyàwó ẹkú tọ́jú wa jàre. kó bàjẹ́ fún yàrá ìyá ẹ mìíràn rò pé fún ìyá ẹni ṣe àròyé ìwọ náà kọ́ ò gbé kọ́ mi jáde tọrọ bàtì ẹ̀jẹ̀ nísìn wàá dé fún bíi ní ìyá ẹ ta ni ìyá ẹ. ìyá ẹjọ́ mi kọ́ kì í ṣẹjọ́ ọlọ́pàá ọkọ ẹ ló yọ lórí kunkun ńgbà táwọn pípì yẹn dé mo ní sẹ́tù wọn o àwọn pàdé wa nìyẹn o because tọ́lọ́pàá ò bá gba owó lọ́wọ́ wa tó ọ̀gbà 20 naira 50 naira ẹ̀ àní lè jáde ogbó dáńfò àní particulars ọlọ́run jọ torí ọlọ́run ní bá yí ẹ jẹ́ sórí owó tapa látàárọ̀ títí di nǹkan bí aago 5 tí incident yẹn ṣẹlẹ̀ ni mo wá gbà jọ torí ọlọ́run ní kú ẹ sí wàhálà o. àwọn tí wọ́n sọ pé táfò sí rẹ̀ ẹni tó wà lórí rẹ̀ yìí ẹ̀bùn ẹ̀kẹ́mi náà tiẹ̀ ti wọ̀ dáadáa nítorí mo fẹ́ bọ́ ṣiṣẹ́ wọ́n tó lè kó mi méjì pọ̀ sórí bẹ́ẹ̀dì ká ní ọmọ kọ́ dájú lọ ọmọ ìjà náà lọ́jà ní gbogbo yìí fi rún mọ́ lẹ́nu. ọ̀gbẹ́ni dámi lóhùn. kọ́dà lórí burúkú yàn gàgà ni kì í ṣe wọn náà rògbè jáde náà tó wọ́n fi kọ́ àṣìyà màá dẹ̀ ẹ̀ fún ẹ ní ẹ̀kọ́ yẹn àbí ìfẹ́ dúró mo ní kí ọ̀rọ̀ náà ó gbọ́ ni sáré lọ. má wà wẹ̀wẹ̀ yín o. sáré lọ. o de àṣẹ ìkọjá fẹ́ ṣe fún mi rè. ẹ̀yin ọmọ nàìjíríà ṣe ṣe láàánú o èmi ti ń kó èmi ọmọ olúwẹ̀rí màá gbọ́ òjò tí ìyó ẹ̀yin fẹ́ kó ṣẹkẹ́ṣẹkẹ̀ sí mi lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ plan láti bá mi fa sùrùtù. nígbà bẹ́ẹ̀ ọlọ́run wo tùgbà ìwọ kọ́wọ́ mi dání o bó ṣe rù ló ṣe máa gbẹ ogún àbógbọ̀ àjèjì láwọn àjẹláyé bóyá lè mọ̀ àjèjì láwọn àjẹláyé ọlọ́run. ẹbí òní kò gbẹ̀yìn wọn náà fẹ́ gbẹ̀yìn ẹ̀. mọ wà wẹ̀wẹ̀ yín o mọ wà wẹ̀wẹ̀ yín o mọ wà wọ mi wẹ̀yìn. tí ìgbésí ayé ẹ nísìn bí ò bá jẹ́wọ́ náà ló kó mi sí wàhálà nísìn jẹ́jẹ́ náà mo gbé ẹ̀rọ sífìsì kó lọ ṣiṣẹ́ níbẹ̀ náà mo jẹ́ pé kó lọ ṣiṣẹ́ ni kò ń jẹ́ pé kó lọ ṣe kọ́ńdọ́tọ̀ náà pọ̀tọ̀ ọmọnú rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ṣeé gbé jáde síta bó o bá gbé ọmọ ọ̀dọ̀ náà sí orí bẹ́ẹ̀dì náà ọmọ rẹ̀ lẹ̀ ìrẹ́lẹ̀ náà ro tìmọ̀ba náà ro bàtì ẹ̀jẹ̀ nísìn oríire ayé ẹ̀ ònú ẹ̀ náà bó ti wú fìyàpá rẹ̀ náà mo wá sọ̀rọ̀ fún ẹ nísìnyí o ọ̀rọ̀ tí mo fẹ́ ṣàlàyé fún ẹ ni pé nígbésí ayé ẹ̀ náà tí ọlọ́run bá lè gbà fún mi tí ó yá fún ẹ̀rọ ìgágágá ibi tí ó mọ̀ bá bu iyọ̀ ẹ sí náà kó ṣe omi síbẹ̀ ni. iyọ̀ ò ní somi bẹ́ẹ̀ sáyọ̀ sórí pánù yóò jò wálẹ̀ ni. àìjẹ́ fún ìyẹn kò sí inú kan tí mo lè ṣe fún ẹ mọ́ra yí ẹ ìyàrá rẹ̀ ló kù fún ẹ nìyẹn. eré mi lọ ní jáde ta kí n wá sẹ́wájú ní sẹ́lẹ̀ ọ̀dà ìwọ̀sí tó fi ń lọ̀ mí pọ̀ ọ̀dà kọkùnrin oníṣẹ́ lápá kí n sì níṣẹ́ lápá náà ni ẹ̀ẹ́nì ká bọ́lọ́pàá sọ̀rẹ̀ òun náà nù mí wọ́n nà mí lé gbogbo oró sínú wọ́n sì lọ tẹ̀ mi ò rò pé ọlọ́pàá gidi ni ẹ́ wọ́n èso ọlọ́pàá gangan wọ́n bá jáwọn tí ń sin ìjọba ni tí ń sin orílẹ̀-èdè wọn ò ní ṣe báwọn fún mi. títí ò bá ti là sí gbogbo ọ̀rọ̀ tí mò ń bá ẹ sọ yìí tí ìwé bá tún ṣe ń jọ mí màá jáwọ́ lọ́rọ̀ ẹ ni.